أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على خير النعمة الربانية محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه صلاة تعرفنا بأياه أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد mo kí Ọlọ́run látara gbogbo nǹkan tí Ọlọ́run bá dá pátápátá mo sì fi yìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo kí gbogbo wa wípé a kú àṣekù ọdún Ọlọ́run bá yọ̀ wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀rọ̀ láyé. Àkọ́kọ́ náà ni wípé ẹ jẹ́ kí n kọ́kọ́ correct impression kan wípé ọ̀rọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣe political party, ọ̀rọ̀ òṣèlú kọ́ ni tí àwọn èèyàn bá gbé gẹ́gẹ́ bí òṣèlú. Brother mi kan nínú platform wa wọ́n sọ àwọn ọ̀rọ̀ iyebíye tí ó sì dùn mọ́ mi pé tí a bá gbọ́ àwọn àlàyé níwọ̀nba tí mo fẹ́ ṣe yìí a ó fi gbọ́ ọ̀rọ̀ iyebíye náà lẹ́yìn àlàyé yìí mo fẹ́ ṣe síbí. A rí gúdúgúdú tó jáde tí ó gbé fọ́tò àáfàá Muftau Ayílára tí kò bá mọ́ lu ìlú ogun àbí ìlú ẹ̀gàn àbí ìbú àbí n tó lè dájà alẹ̀ èmi ò bá ti jáde sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mufu torí pé ẹni tí èmi ń ṣe mi ò ṣe torí ilé Ayílára, torí Ọlọ́run mo fi ṣe ńgbà mo sì fi bẹ̀rẹ̀ náà, torí Ọlọ́run ni mo fi ń ṣe, iná ni màá sì tún fi ṣe tí màá tún fi wọlé Ọlọ́run ọba dáadáa tí mò ń ṣe, mi ò ní gbẹ́sẹ̀ mi kúrò ńbẹ̀. Fún ẹ̀yin tí ẹ̀ ń lérò wípé wọ́n ní lọ́ba Níkàámọ̀ ti lọ, lọ́ba Níkàámọ̀ ti lọ sọ́dọ̀ àwọn Yunusa, ó ti kẹ́rù rẹ̀ lọ sọ́dọ̀, kódà wọ́n jọ wà ní agbo òṣèlú kọ́ ni mo wà. Ọ̀rọ̀ tí mo sọ mi ò gbẹ́sẹ̀ mi kú, mo láwọn tó dà lúrú ẹ jáde ẹ sọ̀rọ̀ n tó ń fà bínú mi pẹ̀lú àwọn èèyàn nu. Àwọn èèyàn wa ti jẹ́ dòdò, wọn ò lè sọ dòdò, ẹ̀bẹ̀ pọ̀ káàkiri ni ò ní yé sọ. Lọ́ba ní ká dákẹ́, lọ́ba ní ká dákẹ́, wọ́n ṣe tán tó fi kí wọnú ilé bàbá mi. Lọ́ba ní ká dákẹ́, lọ́ba ní ká dákẹ́, kí ló ń pamọ́ nínú ọ̀rọ̀ yín tẹ́ ò lè sọ? Tẹ́ wá bẹ̀rù èèyàn jọ lọ́wọ́ ọba lọ. Mi ò bẹ̀rù anybody o, mi ò sì lè n tó jẹ́ kí n kọ́kọ́ ní sùúrù fún YouTube tẹ́ mo ní sùúrù fún. Àwọn kan ti fẹ́ sọ YouTube níbi tán fẹ́ mọ́ fi ta mí lọ́fà irọ́ parọ́ mọ́ mi, ibẹ̀ ló ti ń jẹ, ibẹ̀ ló ti mu, kò rí nǹkan kan ṣe, iná ló jókòó tì, ẹ̀rí pé lẹ́jọ́ kan ò lè mọ́ kọ́mọ́ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ òlu ṣe ń ká mi lára sí, bí ìrẹ́jẹ ṣe ń ká mi lára sí tí mi ò fẹ́ ni ẹ fi ń rí mi lójú rí pé mi ò rí nǹkan ṣe. Àwọn tó sì mọ̀ pé mo rí nǹkan ṣe mọ̀ pé mo rí nǹkan ṣe, àmọ́ inú ni bí ni ti ń dà wọ́n láàmú yìí lára. Wọ́n wá lérò pé bá billions kan ni mò ń gbà lórí rẹ̀, mò ń gbowó lórí rẹ̀ ni ẹ̀rí tí ń jáde ìlara yún náà ló mú wọn tí kálukú fi ń kọlù mí. Èmi sì ní problem tẹ ní pẹ̀lú mi ni pé ẹ mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni pé mo mọ̀ bínú wa láìtàláì mo ní àgbésára, mo ní àgbésára, ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti kan ara ògiri tán ilẹ̀ ilé rí mi mú mọ́ ni ó fi wá di pé ó dàbẹ̀ bọ́ síbẹ̀síbẹ̀ mo ní àwọn tán máa ń sọ fún mi tí mo máa gbọ́, kódà yóò yà yín lẹ́nu pé ẹni tó kéré jù nínú ẹni tẹ́ ẹ lérò pé lè bá mi sọ̀rọ̀ yóò bá mi sọ̀rọ̀ lọ́wọ́ kan mi ò ní ronú sí i tí màá sì fi sọ pé mo ti gbọ́, mo ti tẹ̀lé, rí pé kí ni gbogbo ẹ̀dá tí ò bá ti wà tí ò bá ti ní ẹni tí èèyàn bá lè fi sùn ìpẹ́ tí ká fi ra lágbájá sùn lágbájá, orí burúkú ń dààmú onítọ̀hún ẹni tí ò bá jẹ́ pé ó lè gba ìmọ̀ràn lọ́dọ̀ anybody. Mo sì ń sọ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí báyìí pé wàláhì mo fi Ọlọ́run bá búra fún yín, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì tí mo bá sọ a máa jẹ́ àjọsọ wa pẹ̀lú àwọn ẹlòmíì. Ó lè jẹ́ pé ibi táwọn jẹjọ́ ń ṣe fàájì màá wá grab nǹkan níbẹ̀, irú nǹkan báyìí wà nílẹ̀ ẹ jẹ́ kí nǹkan báyìí ó ṣẹlẹ̀, at the end of the day kí ló ṣẹlẹ̀? Yọ̀ọ́ dàbẹ̀ ni pé ẹ̀mí ọmọ torí pé bóyá wọ́n ṣe láṣìírí láàrin ara wọn ni lọ̀rọ̀ yẹn wá jẹ jáde, lọ́ba níkà wá wí lọ́ba níkà ò láṣìírí ẹ mọ́ sọ̀rọ̀ ìmọ̀ tí ń bọ̀. One good thing about it ni pé ẹ tí ìjáde sí mi kẹ́tì debunk nǹkan tí mò ń sọ rí nínú gbogbo nǹkan tí mò ń sọ. Gbogbo ìgbà tí ó ti jẹ́ pé bọ́ bá sì ti bà mí náà bí àbá ti ń jẹ mí ẹ̀yin náà lè celebrate ẹni ọwọ́ ti bá a, so mi ò fi ṣe léyìn fi ṣèbínú, kì í ṣe pé camp mi ò ní camp. Nǹkan kan táwọn kan máa ń sọ ni pé ẹ má jẹ́ kí camp yín kó já, kí camp wo
mi ò ní káàmpù ọ̀tẹ̀ náà, mi kì í sọ lọ́tẹ̀, mi ò kì í dìtẹ̀ anybody. Mo ń sọ fún yín pé Yunusa as a person, fantastic, is a human being. Ọlọ́run ló dá bó ṣe wù tó ṣe dá nìyẹn. But character rẹ̀ àti ibi tó wà, I will never support him for the rest of my life. Torí pé kí ni ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ló jókòó lé lórí, wọ́n sì tún wá jókòó lé lórí pẹ̀lú agbára, pẹ̀lú pé kò sẹ́ni tí ó mú mi. Ìtumọ̀ tí mo fi wá accuse àwọn tí wọ́n jẹ́ kírú nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí wa nù. Kò sọ́gbọ́n tẹ́ lè dá. Bàbá ṣé Adam ṣé Habibullah Adam wọ́n sọ̀rọ̀ kan nígbà tọ́rọ̀ àwọn pẹ̀lú Farouk tó fi ń gbóná kankan. Nígbà táwọn nǹkan wá láti Ìlọrin tó wá bá wọn, ibo lẹ́ ń tí ń bọ̀, amútimọ̀ pọ́dọ̀ ṣé Farouk náà lẹ́ ń tí ń bọ̀ kẹ́ tó dọ́dọ̀ mi. Ẹ débì nísìn ẹ ń bẹ̀ mí pé kí n má bínú, ẹ sì ń sọ nísọ wípé ẹ̀yin lẹ́ṣẹ̀ ká má bínú torí pé ká parí rẹ̀. Nǹkan kan dé mi pẹ̀lú yín pọ̀, ẹ ṣe máa bẹ̀bẹ̀ fún nǹkan tẹ́ ẹ ṣe. Ẹ̀yin ará Ìlọrin, mo ń quote bàbá wa Habibullah, wọ́n ní ẹ̀yin ará Ìlọrin ẹ kì í parí ìjà rárá, wípé kí wọ́n sọ wá sọ pé ẹ jẹ́ ká parí ìjà o, kíjọ ó parí pátápátá. Wọn ò kí ń parí ìjà, wọ́n kàn mọ́ fi dákun ni. Kí lọ́nà wo náà fi ń dákun? Wọ́n lọ́rọ̀ ìjà dàbí ìgbà tí èèyàn bá kó ègún náà tó kó jọ tó wá mú eérú tó wá fi bò, bẹ́ẹ̀ nìjà ti ṣe rí. Ìjà ní jòyún, ẹ mú eérú ẹ fi bò ẹni pé kó wọ́n bá ràn. Tí afẹ́fẹ́ bá fẹ́, eérú yìí ó kúrò ń bẹ̀, ègún náà ó tún padà jò. Torí náà ẹ parí ìjà ni. Kò sí sọ́nà bẹ́ẹ̀ ṣe lè fẹ́ parí ìjà tíjà lè parí bí kò ṣe wípé ìwọ sọ tiẹ̀ kémi ó sọ tèmi, a ó fi wá rí ta ló jẹ̀bi ta ló jàre. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, mo tó kọ́ ẹ̀kọ́ lẹ́nu ọjọ́ méjì lọ́dọ̀ àwọn afáàtọ́rọ̀ ní káwá náà ká tó mọ̀ sọ pé kí lè léyìí wí, kí lọ́lọ́run wí kánà, kí l'Ànábì wí. Ó ní nígbà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ọ̀rọ̀ nípa ẹni tí wọ́n bá rẹ́ jẹ, ẹ ṣèrànlọ́wọ́ fún, ẹni tó rẹ́rìn ẹ̀ jẹ, ẹ ṣèrànlọ́wọ́ fún. Àwọn sàábé ara wọn tán grumble, ẹ mọ gbọ́rùn nǹkan t'Ànábì ń sọ. Ànábì sọ pé tó rẹ̀yàn jẹ kan tó mọ̀ ṣèrànlọ́wọ́, irú eléwo nu bígbà tó pé ọ̀rọ̀ yẹn fẹ́ lábò sínú nǹkan kan tó mi nínú àwọn sàábé. Ròyìnròyìn tó wá sí wọn, we are all human being, tí ròyìnròyìn bẹ̀rẹ̀ sí máa wá. Ẹni tó wà bold enough ló tún Ànábì bi léèrè pé ya Rasulullah, èwo lẹ́ni ẹni tó máa tán ràn lọ́wọ́ ká ṣèrànlọ́wọ́ fún, ẹni tó jìpa ẹni ká ṣèrànlọ́wọ́ fún, ẹni tó tún jìpa rẹ̀ náà ẹni ká ṣèrànlọ́wọ́ fún. Ànábì wa clarify rẹ̀ fún wọn. Kí ló fi clarify rẹ̀ fún wọn ni pé ẹni tó jìpa ẹ ṣèrànlọ́wọ́ fún láti gba ìpa tó ṣe wípé mọ́ jìpa kò dáa, Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀, ẹ ràn lọ́wọ́ nù wípé kó mọ́ ṣèyàn mọ́. Àkọ́kọ́ nìyẹn. Ẹni tí wọ́n sì jì ẹ̀bùn ní sùúrù wípé kó má bínú, kó má ro àròjù tí ó fi ṣàṣọjù, tí ó fi máa wá ìdájọ́ tó lágbára ju èyí tó jẹ́ ìdájọ́ títọ́ Ọlọ́run ọba lọ. Torí pé nígbà tó bá tún wá lọ rí wá ìdájọ́ tó bá tún fẹ́ jagbára títọ́ Ọlọ́run, yóò tún padà tún wá jẹ̀bi ẹni tó jẹ̀bi rẹ̀. So ló fi fà tó pé igun méjèèjì ẹ sì nàṣíà fún wọn. Nàṣíà wo la ṣe pẹ̀lú nǹkan tó wà ní. Ẹni tó jẹ́ ọmọ ìyá Múfú Ridwanullah, imam lòun náà, ẹni tó jẹ́ ọmọ ìyá Múfú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi dìwò yìí kò gbà wípé Yunusa ọmọ ẹnu ilé ayé lára ni. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì sì ni wípé èmi yìí ẹ bí léèrè, ẹ bí wọ́n léèrè, ẹ bí Múfú léèrè pé mi Zubairu Muhammed tó fi sọ pé òpùrọ́ ni, oníjẹkújẹ ni, tó jẹ́ tó fẹ́ dá wàhálà alẹ̀ láàrin ìlú. Mo lè defend ẹ torí the highest thing you can do is kó sọ pé ó fẹ́ lọ sí court. Mo ní evidences lórí rẹ̀ torí pé àwọn videos tẹ́jọ jáde pẹ̀lú Habibullah, àwọn tẹ́jọ ṣe kíní, gbogbo meetings tẹ́jọ ṣe pẹ̀lú rẹ̀. I have all these things. Ẹbí Múfú léèrè pé I have said different meetings pẹ̀lú rẹ̀. Ipò ń fẹ́ jẹ mọ́gàjì ilé. I made the proposal at that time. Nígbà tí ẹ̀yin tá ń fa kíní bá ń ṣe lọ bá ń ṣe bọ́ bá ń ṣe lọ. Ok, tá a bá délẹ̀ tán àwọn ilé òla fẹ́ present náà fẹ́ ṣe ìmáàmù náà. Nígbà náà kò tí ì dọ́rọ̀ ilé ayé lára. That was my first time tí màá fò wọlé ọ̀gá àgbẹ̀rẹ̀. Ẹbí léèrè Múfú èmi rẹ̀ jọ jáde ló tájọ jáde pé bàbá lọ́ba níkà. Ṣèdí sódà yín lójú pé ẹ̀ní dà mí. Ṣé wọ́n fún mi ní mọ́gàjì? The aim was Habib is going to be the imam. Usman yóò jẹ́ náìbì. Òun yóò mọ̀ jẹ́ mọ́gàjì inú ilé ayé lára.
wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa, wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa, wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa. Pẹ̀lú Mufu. Ọjọ́ náà ni mo rí ojú rẹ̀ bó ti ṣe mo nípa this guy is beyond that. Lẹ́yìn yẹn ó incorporate ara rẹ̀ pẹ̀lú ilé ayélujára yẹn náà láti pé kán mọ́ bá lọ. Ọmọ ọkọ ni o, ọmọ inú ilé ayélujára gangan ni, but tí ń hu ìwọ máa lè. Wọ́n fi lè dá wàhálà lẹ̀. Ẹni mọ bí mi lè pé bó ló ṣe fẹ́ kí ni nǹkan tí mò ń lé emphasis lé lórí láti pé mo sọ̀rọ̀ lórí pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀, wọ́n dá wàhálà lẹ̀. Máa elaborate fún yín kẹ́ gbọ́. Ṣẹ́rí Mufu tí wọ́n lọ rí mú wá yẹn tán lọ rí gbé gẹ́gẹ́ bí striker bí ìgbà tó pé àti dé end of season fáwọn footballers wọ́n pé àti ra ilé ìwọlé as against next season, tàbí táwọn political party tí wọ́n mọ̀ sọ pé ilé ìkó láti PDP ó lọ APC a ò sì kúkú ríṣẹ́ tó ṣe PDP òun náà APC tó lóun lọ náà ara wọn náà ni wọ́n jọ ń kóra wọn kálẹ̀ káàkiri mọ́ṣẹ́ nu òun ní sọ̀rọ̀ bọ́n ṣe fẹ́ ṣe láti pé kán tọ́jú àwọn èèyàn nílùú ẹ̀ẹ́kan mọ́ ṣírù lágbáyà ti wà ọdọọdún lámọ̀ ṣírù pé lágbáyà ti bọ́ síbì tàmọ̀dó ti bọ́ síbì kí ló lè kúrò níbi tó fi bọ́ sọ̀hún kò sẹ́ni tó jókòó tí ọmọ béèrè. That is why we are having problem politically. I don't want to go too deep into that. Mo ní time fún yẹn pẹ̀lú gọ́ọ̀lọ́n which we will be able to discuss that. Irú rẹ̀ náà lọ rí gbọ́ gbé wọ ẹ̀sìn yìí ìní gúdúgúdú celebrate ẹ̀ ní ìsìn tí wọ́n fi ń nu ìlú lọ́rọ̀ tí ò bá celebrate ẹ̀ kọ́ mọ́ nu ìlú lọ́rọ̀ ni mi ò ní sọ tí mo fẹ́ sọ yìí. Èmi wọ́n ti sọ ẹni tí ń jẹ́ gúdúgúdú fún mi, ẹni tó chat pẹ̀lú gúdúgúdú ẹ pé kó bi léèrè pé láàrin ìsìn kò tí ì wọ ọ̀sẹ̀ kan onítọ̀hún send gbogbo chat tán jọ ṣe pẹ̀lú gúdúgúdú ó send ẹ̀ sí mi ń bẹ lọ́wọ́ mi tó bá dàbí irọ́ immediately ẹni tó bá ti wo fídíò yìí tán kó bí mi léèrè mo lè send gbogbo kìíní yẹn sí kó wò tí wọ́n jọ chat pẹ̀lú gúdúgúdú ìbẹ̀lẹ̀ ti bá orúkọ ẹni tí ń jẹ́ gúdúgúdú èmi ò ní sọ àmọ́ èmi gan ó ṣiṣẹ́ lé lórí. Mo mọ̀ pé torí mo ń retí ó ti bú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo track ẹni tí ń bú mi yé tani but at the end of the day ó wá bọ́ sí mi lọ́wọ́ fólì ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Onítọ̀hún chat pẹ̀lú rẹ̀ bó ṣe ń chat pẹ̀lú rẹ̀ ní screenshot ẹ̀ tí ń send ẹ̀ sí mi bó ṣe ń chat pẹ̀lú rẹ̀ ní screenshot ẹ̀ tó ń send ẹ̀ sí mi kìí ṣe mi nìkan mo ní evidences níbí. Bàbá wa AB Yusuf ní Kaduna àwọn náà lè jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ yìí. Nígbà tí wọ́n chat pẹ̀lú gúdúgúdú tó dá àyè ibì kan tán ní ìwọ ló ń jẹ́ báyìí tí ìbá ṣe ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ pé kí gbogbo àwọn ọmọ rẹ̀ kan kú mẹ́ lójú wípé kí ìwọ gangan ló ń jẹ́ gúdúgúdú tó bá ní ìwọ kọ́ ló ń jẹ́ gúdúgúdú wípé kí gbogbo àwọn ọmọ rẹ̀ àrídùnnú rẹ̀ kó parẹ́ mẹ́ lójú gbáyìí. Ẹ ń dàlúrú náà ẹ ti balújẹ́ ẹ ń farapamọ́ ọmọ bú ọba bú eléyìí bẹ̀sìn jẹ́ lórí èlò wàláhì ẹni tó bá dàbí irọ́ bó ojó lọ́tẹ̀ o bó ojó lóòótọ́ o bó ojó ní kí bó bí mílíọ̀nù máa fún ẹ torí kò ní nǹkan tó lè ṣe kò ní nǹkan tó change lórí nǹkan tí ẹ fẹ́ ṣe wọ́n bí léèrè onítọ̀hún tún sọ títí kó lè bá a mọ̀ pé wọ́n sẹ́ndì kíní ẹ̀ sí mi ó tún wá fọgbọ́n sẹ́ndì líǹkì kan sí onítọ̀hún pé kónítọ̀hún lọ tẹ líǹkì kan wọ́n fẹ́ fi find out pé ta ní interview òun ta lòun pẹ̀lú rẹ̀ ń jọ ń chat torí kan lè bá a mọ̀ information onítọ̀hún wá ní rárá onítọ̀hún tiẹ̀ kọ́kọ́ bí mi léèrè ni pé ó ń ṣe nǹkan báyìí pẹ̀lú mi ṣé kí n tẹ líǹkì mọ́tẹ́ wọ́n wá sí rẹ̀ kiri nìyẹn ṣùgbọ́n sọ fún un wípé bó ìbéèrè tó bí léèrè ń wípé kó búra bó ṣe tán láti ṣe tiẹ̀ kó búra wípé òun ò kí ń ṣe gúdúgúdú kó búra wípé tó bá jẹ́ pé òun ni gbogbo àwọn ọmọ òun tọ́lọ̀ ń ṣe fóun tìyàwó ti gbogbo ẹ̀ kí wọ́n parẹ́ lójú òun láìpẹ́ ní kíákíá kọ́lọ́hún ṣe bẹ́ẹ̀ fóun tó bá jẹ́ pé kìí sóun ní bú ọba tó bá jẹ́ pé kìí sóun ní dá wàhálà alẹ́ ń lù ó tún wá gbé publication yìí ló jẹ́ kí n sọ̀rọ̀ tí ò bá print tó print jáde mi ò ní sọ̀rọ̀ torí ààyè mú fún ọmọdé sọ lẹ́nu ni àpò ìyá ló fi kọ́ ńlọrọ̀ rẹ̀ confam ni mò ń sọ fún yín ó ti wà lórí pé irọ́ ni o òótọ́ ni o as alleged ó ti wà lórí payroll tipẹ́ mo wà lọ́fíìsì mi tó fi pè mí jọ náà kémi rẹ̀ jọ sọ̀rọ̀ níjọ́ tó di pé mo gẹ́tẹ̀ àjọ fa ọ̀rọ̀ yìí sọ fàfàfà ẹbí léèrè ẹbí mú fún léèrè ibi ìjẹkújẹ lòun wà
mọ́tò tán fẹ́ gbé fún ẹ fine ẹni kò pé kọ́ mọ́ gba mọ́tò náà ìbí tẹ́rí tán fẹ́ fi ṣe torí pé a ti fi ẹ̀sùn kàn wọ́n wípé bí Yunusa ọba sí ń lé ẹni tí è ṣe ọmọ inú ilé Ayílára ní máa deputize wọn ní mọ́sálásí which is wrong òun náà sì fẹ́ jẹ ìmáàmù tagidi there are evidences tó show wípé tó ń gan náà fúnra rẹ̀ tó ń threaten Habibu ọwọ́ ilé la fi jẹ́ ọwọ́ ilé ńlá fi jẹ́ ọwọ́ ilé ńlá fi jẹ́ tẹ́ bá rò pé bóyá ní striker gidi kan tẹ́ gbà sọ́dọ̀ yín ni ẹni tó ṣèṣubú yín náà lẹ́ gbà sọ́dọ̀ yín yẹn torí tó fi lè ṣe tó ṣe yẹn ìbájọ kò ṣe kọ́ ọba àjìjà rẹ̀ kò tó celebrate pẹ̀lú Habibu ńgbàtà fi lọ rí kínú yìí dìnà ebó náà ní sáré kìrìkìrì tí ń tó ń wà lẹ́yìn we have all those videos kí ló mú tí ò fi rí bẹ́ẹ̀ mọ́ níbi voice tẹ́ padà gbọ́ yìí lẹ́yìn ọ̀rọ̀ yìí lẹ́ padà gbọ́ ń ta gbé sórí platform tí ẹrú ọlọ́ọ̀bà kan tó tó àṣírí bí wọ́n ti ṣe ń lọ bọ́n ṣe ń gbẹran bọ́n ṣe fi ṣe gbogbo ẹ̀ láti pé kan tó lè mọ kí n lọ́dọ̀ wọn we thank God èmi yìí bí onítọ̀hún léèrè pé kí n tó gbé sórí YouTube láti pé ká yọ gbọ́ ọ̀rọ̀ tán sọ lórí platform wa bó ṣe ní ọ̀rọ̀ tó níye mọ́ jáde lórí platform but ẹ má gbé mi jáde o ẹ má gbé mi jáde o ẹ má gbé mi jáde o ló jẹ́ kírìn náà kó débi tó dé yìí tó jábúrú rẹ̀ tẹ̀jọ́ ọmọ ìyá kan náà they did not go alongside with àwọn Ayílára completely okay wọ́n wá ń ṣe ní ẹ̀ láti pé kẹ́rì kan fi defend Isiaka wọ́n fi ṣe Magaji Mufu wọ́n fi ṣe Naibi wọ́n á jẹ́ ká béèrè tẹ́ bá ní kan lọ rẹ̀ define it based on ìwé tí mo ti kọ́kọ́ kọ síwájú sọ́dọ̀ àwọn àyímà Táyílára bá ṣe fẹ́ jẹ ìmáàmù gan Mahmood ní ó jẹ full good ṣé Mahmood ní Yunusa Mahmood òun ni Mufu stage títí ẹ̀gán kò lè jẹ́ torí ẹlẹ́ẹ̀karùn sí Mahmood ní Habibu ẹlẹ́ẹ̀kẹrin ní sí Mahmood ní lineage àwọn tó lè jẹ́ Mufu ẹlẹ́ẹ̀karùn ní sí Mahmood Habib ẹlẹ́ẹ̀kẹrin ní sí Mahmood nígun bẹ̀yẹn ẹlẹ́ẹ̀kẹlẹ́ ní Yunusa sí Mahmood pé gun wọn náà ní jẹ́ imam torí tá bá fẹ́ fàbò sí bọ̀ ní gbogbo ìdílé tọ́lọ́mbá ní kán mọ́ ní ọlá lọ́dọ̀ wọn ti mọ̀ pé tó bá délé àwọn eléyìí náà ń jẹ nǹkan báyìí àwọn eléyìí náà ń jẹ nǹkan báyìí nígun báyìí bá ń jẹ nǹkan báyìí àmọ́ nígbà tó di tí wàhálà délé ẹ̀dá pọ̀ àtòkè o àti sàlẹ̀ o ẹ̀sìn lódìdí ìgbà tó yẹ pé àwọn kan sọ pé nígbà tí ìsàwọn la fẹ́ jẹ tí ó bá dàrú kó dàrú lọ́ fi wá àlàáfíà fún kínní pé kan lọ lódìdí ìsàlẹ̀ àfọ̀n àti òkè àgbẹ̀dẹ ẹ̀dá pọ̀ ọmọ ọba kan náà kúkú ní gbogbo yín good wọ́n wá dàpọ̀ nìyẹn lineage ibo ni ti Yunusa ẹ̀ǹkan tó ń fi wàhálà kún wàhálà fúnra yín ni ẹ ò tí ì rí striker ẹ tí ì rí èèyàn sign ẹ tí ì rí player sign ọlọ́wọ́ jẹ́ kẹ́ ẹ tètè gbé mọ́tò náà fún already ó ti wà on salary tẹ́lẹ̀tẹ́lẹ̀ but àwọn videos rẹ̀ I won't promise immediately torí mo rush láti ṣe one little because I need to do one or two things kó má gbajúmọ̀ lọ mo sáré ṣe ní kí mo fẹ́ ṣe yìí àṣìmọ̀gbà tí fídíò ìgbà tẹ́tù padà rí because I'm a little bit busy mo á fẹ́ kẹ́ bí léèrè èyí tẹ́mi kàn mọ̀ ni pé torí àwọn méjèèjì desperado ni wọn but unfortunately kìí ṣe tẹ́ mọ́ sọ pé nìkan mọ́ inherit ara wọn tẹ́lẹ̀ bá lọ náà ibi ní ọgbà ibi tí wọ́n ti ní problem nìyẹn gbogbo wọn náà jọ lójú kòkòrò owó tí kìí bá ṣe wípé bó ti ṣe rí wàláì is a thing tó wípé àbápẹ́ jẹ́ ká fòdọ̀ àbáyé jẹ́ ká wò wọ́n níran láàrin ìṣe sóṣù mẹ́fà ẹ bá rí nǹkan tí ó ṣẹlẹ̀ but kìí ṣe nǹkan tí èèyàn lè wòran wọn fẹ́ bàlújẹ́ ni
Somebody like me, if I can have this patient pé bínú ṣe ń run mí pẹ̀lú àwọn nǹkan tí mò ń rí tí mò tún gbọ́ tí mò ń ṣe tí mò tún pé I was able to absorb it, mo gbé sínú mi ò sọ̀rọ̀ mi ò ṣe kíní. I mean alhamdulilayi Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. In tí mò ń sọ fọ́lọ́run kọ́lọ́run bá kó tó bá wa mi ṣe jù mo ń fẹ́ kọ́lọ́run bá kó ṣe sùúrù tó tàdí irú tí mọ́mọ́ mi máa wá fún mi, sùúrù tó tàdí kọ́lọ́run bá kó ṣe fún mi. But tí gúdúgúdú ọba jáde kó sọ orú ọ̀rọ̀ tó sọ yìí, ẹ̀yin lẹ́ ń kó bára yín. Gbogbo àwọn ọmọ yín tán ń bú mi, wọ́n tún lọ sórí kíní, wọ́n tún ń bú mi, ẹ̀ ń tírígà mi ni. tó tẹ́ bá ti bú mi òpùrọ́ lẹ pè mí yẹn, màá mọ ohun tó ń jò tọ́ jáde fún yín. Owó tọ́ yẹn lẹ́yìn ò sì fẹ́ gbọ́ ní mọ́ ní lára, ẹ wàá mọ sákálẹ̀ káàkiri. Ẹni tí mo ní kẹ́ gbọ́rọ̀ rẹ̀ ó ti sọ tí ń jòdòdó ọ̀rọ̀ fún yín. Láàrin àwa tá là ń ṣe àwa pẹ̀lú ìlú, àwọn tó ń ṣe torí òṣèlú ń bẹ nínú wa, àwa pẹ̀lú ìlú, àwọn tó ń ṣe torí òṣèlú ń bẹ nínú wa, àwọn tó ń ṣe torí nǹkan tó fẹ́ jẹ́ ń bẹ nínú wa, àwọn tó ń ṣe torí Islam ń bẹ nínú wa. Kálukú náà ló sì pé wọn wà lórí òdodo. Bẹ́ẹ̀ náà ní sáìdì tọ̀dọ̀ tí wọ́n lọ́hùn, àwọn tó ń ṣe torí nǹkan tí wọ́n ń gbà wà ń bẹ, àwọn tó ń ṣe torí pé wọ́n ń gba sálárì wà ń bẹ. So at any time náà ti ṣe tán láti pé kan dá wàhálà lẹ̀ here and there. Ọ̀rọ̀ Mufudi camp ó jẹ́ tuntun lójú yín ni, àwa ti mọ̀ bí ṣe ń ṣe tipẹ́tipẹ́. Èmi personally mo ti mọ̀ tipẹ́tipẹ́. Òun gan mọ̀ pé mi ò sọjúlẹ̀ fóun tó máa ìmọ́lẹ̀ adé ni ìmọ́lẹ̀ mi ò mọ̀ pé mi ò sọjúlẹ̀ fóun from day one, because I study people psychologically. Tẹ́ ẹ máa ti wà pẹ̀lú mi ní wọ́n máa ti rí movement rẹ̀, I will just look at you. àmọ́ fẹ̀yìn síra wa kódà ilé ìjọsìn àwàdà, but ìwọ náà wà á rí pé àwa ìgbà tí mo ti rí pé wọ́n ti ń plant àwọn èèyàn sáàrin wa níbi tá a ti mọ̀ jókòó, wọ́n ti ń plant wọn pé kíní kan mo ti tá a bá ti sọ̀rọ̀ díẹ̀ tó bá ti jọ́ kẹta ẹ rí reaction ọ̀rọ̀ tá a jọ sọ níbi tá a gbé ti jókòó yẹn, tó jẹ́ pé àwọn tó jẹ́ pé títí ẹni mo ní okay. Àtìgbà yẹn mo ti ọ̀rọ̀ ayẹra díẹ̀díẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọn. So ẹ má jẹ́ kọ́rọ̀ mú fún, ẹ má jẹ́ kọ́ yà yín lẹ́nu. Ó ti fẹ́ jẹ ìmáàmù ti pẹ́, ó fi bẹ̀rù gbójú léwọn àwọn tó bá fẹ́ contest. Tẹ́ bá sọ́ra yín àṣẹ lè wà ń lù tẹ́nìkan sọ pé òun fẹ́ jẹ́ mọ́ra lórí. Eléyìí reality ni wáwù yẹn lè sọ pé ẹ fẹ́ lọ sí kóòtù lórí rẹ̀. There is reality ni ẹ pé mú fún kẹ bílẹ̀ pé sí wọn ò jókòó ní family tó tọrọ àforíjì lórí nǹkan tí mo sọ yìí. Pé yes ó ní torí it's recorded. It is recorded. Nǹkan tẹ́yìn aráàlú ọmọ kí lẹ fẹ́ gbà níbi ọ̀rọ̀ ìmáàmù náà tẹ́ fi ń dá wàhálà lẹ̀ fún wa. Kí lẹ nǹkan tẹ́ ń benefit ń bẹ̀ tẹ́ mi sọ pé kí lọ́ba níkà kó mórí wa kó mọ́rùn wa, pé torí pé ká ní kẹ́ ṣe nǹkan kẹ́ ṣe islamically bó ṣe ká ṣe ṣe. Kí ló dé, kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ pẹ̀lú ẹ̀tẹ́ pé lọ́ba níkà mórí wa mọ́rùn wa, o gbọ́dọ̀ gbá bí kọjá, o gbọ́dọ̀ rìn yín, o gbọ́dọ̀ ṣe báyìí, o gbọ́dọ̀ ṣe báyìí. I'm not sympathizing for myself lọ́dọ̀ yín because I know it's a challenge. Gbogbo ẹni tó bá sì dé pọ́n bá ti ń ṣerú nǹkan tí mo ń ṣe yìí, definitely ó fẹ́ ó kọ̀, gbogbo orú nǹkan tí mo ń pass through lọ́dọ̀ yẹn yóò pass through in one way or the other. But ìyókù ó kù láàrin mi pẹ̀lú Ọlọ́run ọba mi, tó bá ṣe pé torí Ọlọ́run ọba mo fi ń ṣe, àbí mo bá ṣe torí ẹ̀dá kan, tó bá pé torí ẹ̀dá kan ni mo fi ń ṣe ni àti sá. Tó bá pé torí nǹkan kan mo fẹ́ gbà níbẹ̀ ni mi ò rí nǹkan kan gbà. Reality gbogbo ayé mo ń sọ fún. Tó bá pé torí mi ò rí nǹkan kan gbà, I live on my own rather than tí mo mí mi ò rí nǹkan kan. Kì í ṣe pọ̀rọ̀ pé nìkan kówó kankalẹ̀ mo tún fi gbogbo ẹnu, kì í ṣe pé nìkan ló kówó kankalẹ̀ pé lọ́ba níkà owó yìí ní gbé lórí ìrìn àjò yìí gbogbo ibi tó bá ti ná dé, àbí lọ́ọ̀yà kan ní gbé tágbé kalẹ̀ fún ẹ gbogbo ibi tó bá bọ́rọ̀ ara rẹ dé àmọ́ sanwó lọ́ọ̀yà fún ẹ, àbí tó bá ṣe pé ó fẹ́ ṣe nǹkan báyìí owó yìí nìyí tó bá ti ná tán ibi tó bá ná tán dé ká tó no. Mo ń lọ nínú mọ́tò báyìí kẹ́mi tẹ́mi jọ ń sọ̀rọ̀ ní àkàndá lẹ́yìn gan náà wọ́n bá ń discuss àkàndá lẹ́yìn náà tẹ́ bá ṣàkàndá máa dúró nǹkan tẹ́ gbé síwájú yín tẹ́lẹ̀ challenges tẹ́lẹ̀ ń fà ní. Títara olúwa rẹ̀ tó wà lára olúwa rẹ̀ tẹ́lẹ̀ ńkọ́. Àwọn mọ́ débẹ̀ wá débẹ̀ tó wà ń bẹ̀ ó tún ẹ̀sẹ̀ wá tún gbé ti gbogbo olú ẹ̀ tún ẹ̀sẹ̀ tún wá gbé lérí nínú gbogbo olú ọ̀nà ẹ̀ tún ẹ̀sẹ̀ wá rí pé you want to make friends in order for us to grow. Nínú àwọn tó fẹ́ make friends and you have weak men with weak minds. Ṣùtú mo ní steady fast lórí nǹkan tó ń sọ. Now ṣé ẹ mọ̀ wípé màá bẹ̀ not immediately, àmọ́ àwọn tọ́rọ̀ yìí kàn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò ti mọ iye wọn, ẹ lọ tún àárín yẹn ṣe kó tó di pé màá bẹ̀, kó tó di pé ẹ tún mọ̀ pé gbogbo ayé lé mi lórí pé ẹ bá lọ́ba níkà ẹ bá sọ̀rọ̀. Ó kù ọ̀túnla tí wọ́n èmi ti mọ̀ kó tó di pé Yunus òde, ó tún wá kù ọ̀túnla
tí wọ́n wé Yunusa ní ráwàní tí wọ́n gbélé lórí àwọn tán ṣètò bí Yunusa ṣe wọ Ògbómọ̀ṣọ́ ti mọ̀ pé Yunusa ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ti mọ̀ pé kì í sọmọ nulẹ̀ wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa mi ò ní dárúkọ they are 3 in number but mi ò ní ṣetán láti fẹ́ dárúkọ ní ìsìn but nǹkan tí mo mọ̀ pé mo ti mọ̀ sọ fún gbogbo wa láti ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wípé mo ní ẹ̀dọ̀ tó ní òróǹro ni kò sẹ́dọ̀ tó ilé òróǹro lára tẹ́ ẹ bá fẹ́ gbádùn ẹ̀dọ̀ yẹn ẹ ó gé ẹ̀dọ̀ mọ́ òróǹro ni but n tó lè make things easier fún àwọn tó wà involve ni pé ẹ wo ohun tó yẹ kí n wà involve ni kò yé mi ní báyìí ní báyìí ní báyìí ní ó ti yé mi yóò yé mi yóò yé ẹ̀yin yóò yé everybody kí ló burú ń bẹ́ẹ̀ kí ló burú ń bẹ́ẹ̀ tẹ́ ń bẹ̀rù èèyàn tẹ́ ń ṣe lọ́hùn kí ló burú ń bẹ́ẹ̀ tẹ́ ń bẹ̀rù èèyàn tẹ́ ń fi ń bàlú jẹ́ ẹ má bínú I can't jump this òdodo ọ̀rọ̀ ni but mi ò lè jump kó ń bẹ lọ́ba ní ká gbẹ́sẹ̀ kó mi ò ní gbé kúrò níbẹ̀ not until we are able to see the facts lórí ọ̀rọ̀ tí mo sọ torí pé ojú rí etí gbọ́ ara sì rí dan kàn pé àṣẹ tí mò ń bá bọ̀ àṣerọ́ ni torí it is something that is going to tarnish me for life ọwọ́ pé mo pariwo lé wọn lórí ní ìsìn ẹwọ bó ṣe rí ìlú dákẹ́ lọ́ba níkà ti lọ ó ti wà lọ́dọ̀ Yunusa o ó ti ṣe o àwọn míì nínú wọn sọ àdúpẹ́ fọ́lọ́run nígbà tí ó ti sọ̀rọ̀ mọ́ ti jọ àwa náà nù mi ò jọ yín wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ọba ti ń tó mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ń bọ́ mi èyí ṣe YouTube ni mo fi ń jẹun ìbànújẹ́ ọkàn yín sì ni pé mo ń sọ̀rọ̀ lójoojúmọ́ lórí YouTube òdodo ọ̀rọ̀ sì ni pé ká mọ́ sọ̀hún ẹ̀yin èèyàn ọ̀rọ̀ múfẹ́ mọ́jì kọ́ yà yín lẹ́nu details rẹ̀ bá a ṣe ní pẹ̀lú rẹ̀ àtàwọn fídíò àtàwọn audios má place ẹ̀ fún yẹn rí ẹ lè mọ̀ pé ọgbọ́n tí wọ́n ń dá ni pé wọ́n ní káwọ́ ọmọ dákẹ́ àwọn wọ́n fi ń plan strategies nísàlẹ̀ láti fi counter ní tó wà ní gan-an pé ìbọn ọmọlé náà ni gbogbo wọn kó dẹ̀ béèrè ibi sí akọ ọmọlé ni ẹ béèrè náà ìbí náà ìbọn ọmọlé ni wọ́n wá jókòó ti ìtàn ọ̀rọ̀ wọn àtakúlé lórí pé bẹ́ẹ̀ ni wọ́n fi jókòó òun ni wọ́n fẹ́ wá ìtàn lọ́dọ̀ rẹ̀ ní ìsìn lineage wọ́n fẹ́ kọ́ wọ́n fi ṣe ya igi míì òun ni wọ́n fẹ́ wá láti pé kán fi ya igi míì gbogbo ayé ẹjẹ́ kan ti tó lọ ní pé wọn ò rí striker kankan strike wọn ò rí mú ọ̀dọ̀ tí wọ́n tán mú ayọ̀ fake ni wàláì fake ni tẹ́lọ̀ rí mú wá torí gítẹ́ ti yà láti ìlà ìwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ wà nílẹ̀ ẹni tí ń fara pamọ́ tó ní kán mọ́mọ́ òun àtẹni tí ń pè ní bàbá rẹ̀ àtẹni tí ń pè ní ìyá rẹ̀ àtẹni tí ń pè ní ká mọ́ dárúkọ a ó padà dárúkọ náà ni wàláì á padà dárúkọ ni wàláì làzim súnmọ́ billahi lazi la ilaha illa huwa súnmọ́ billahi lazi la ilaha illa huwa tó pé a fẹ́ ṣe ìdájọ́ yìí ní ìdájọ́ òdodo kò sírú ní àrùtà bá fẹ́ rìn níwájú lẹ́yìn lọ́tún lósì lókè nílẹ̀ tí òun ní jáde tọ́rọ̀ òní kàn wọ́n kò síbẹ̀ ṣe lẹ́yìn ọ̀rọ̀ padà kàn wọ́n but kó lè bá àyà náà kó mọ̀ jẹ́ pé à ń sáré kiri ní tá à ti fi ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀fọ́lá wípé lọ́ba níkà òpùrọ́ ni ó purọ́ mọ́ wa ni ó ṣe kí ni ó ṣe ló múnú bí mi tí mo fi mọ̀ sọ pé lágbájá wà involved tàmọ̀dú wà involved kí ni kan wà involved tí mo ń sọ sẹ́ni kan mọ̀ yín ni Ọlọ́run bó ń bá mi tó àṣírí yín ṣé mi Taofiki ni mo fẹ́ mọ̀ tó àṣírí òkè èmi Taofiki ò láṣírí yín kankan tí mo fẹ́ tú Zubair Muhammad Taofik ti mú àṣírí mo ti fi pa Ọlọ́run mọ̀ bí gbogbo àwọn alábòsí ìlú Ògbómọ̀ṣọ́ bá wa tó àṣírí wọn tèmi náà bá wà nínú wọn tó àṣírí mi Ọlọ́run mo bẹ̀ mo fọlá bó ṣe ń jẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ mo fọlá bó ṣe ń jẹ́ ìwọ mo fọlá ìlórogún rẹ̀ mo fi bẹ̀ ọ́ mo fọlá bó ṣe jẹ́ ń tó jẹ́ lórí gbogbo ń tó ṣe tí kò sẹ́ni tó ọmọ bó ṣe rí tó àṣírí gbogbo alábòsí lórí ọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ gbogbo must spare anybody tí mọ́ èmi gan-an tó wẹ́ pé mo máa ṣàbòsí lórí ìlú tú kó fi mọ́ hàn gbogbo ayé pé arákùnrin tẹ̀rí gbogbo ẹjọ́ tí ń rò látijọ́ àbòsí ní í ṣe pẹ̀lú yín bó ṣe ń jẹ nílé orò ní ń jẹ nílé ogún iye tí ń gbà ní bí ṣe ń ṣe ní bí ṣe ń ṣayé ní Ọlọ́run tú ẹ̀yin tẹ́ ń gbà ní pamọ́ torí pé kán mọ́ mọ̀ ẹ̀yin tẹ́ ń sì ń fẹ́ àṣírí ara yín pamọ́ torí pé kán mọ́ rí tẹ̀sí mọ́ pé ẹ bá débi ìbàjẹ́ ìlú yìí gbogbo ẹ̀yin tẹ́ ń sáré bá
Yunusa wá ẹran pẹpẹ súùpù kálẹ̀ káàkiri nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé tí ó ti lọ́jọ́ mẹ́ta tó pé orí ẹran ló ń fẹ́ jẹ tó pé iná lẹ́ ń sáré wá káàkiri ọjà bí ha tó pé ńgbà náà lẹ́yìn ẹ̀sẹ̀ wọn á mọ̀ pé wọ́n ti ṣe èèyàn yàn fún yín táriwo sí pa nígbà náà tó fi dìgbà tẹ́ gbogbo yín pátápátá Ọlọ́run padà tó àṣírí yín. Kẹ́ ẹ mọ̀ pé bí ẹsẹ̀ ní kí n dákẹ́ mo tún lọ rí wá àwọn information mi kún information ni láti wá wà lọ́wọ́ mi dígbé lọ́wọ́ mi. Màá dákẹ́ àmọ́ ti kú tọ́lọ́run bá gbẹ̀mí mi lórí ìrìn yìí kọ́ ò Ọlọ́run ní gbẹ̀mí mi lórí ìrìn yìí àfi tí wọ́n bá rí pé àṣírí yín tú lórí kí àfi tí wọ́n bá gbé ẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ lórí pé mo sì dúró lórí òdodo. N tó dùn mọ́ mi ni pé ọ̀rẹ́ ti dà mí iye kan ti kọ̀ mí alájọṣe láwọn ò ṣe dàbí irú bà mí ní nǹkan jẹ́ mo still live a life and I'm getting more stronger every day. Ọkàn mi sì tún ń dì lórí rẹ̀ lórí pé n ti ń jòdòdó àfi ká gbẹ́sẹ̀ lé lórí. No. I'm not going to give up. I am personally not going to give up. Personally, I am not going to give up. Torí pé tí mo bá ilé give up ìyà tó jẹ mí ó jẹ mí gbé irọ́ ni mo pa. Ìyà tó jẹ mí ó jẹ mí gbé irọ́ ni mo pa. So I see no man. I see myself. I continue seeing it. I see no man. I see myself. Torí mi ò ní ìwé daily diary kankan tẹ́mi pẹ̀lú ẹnìkan jọ ń kọ okay ẹ jẹ́ ká ṣe movie after this move mo rí torí pé ordinary discussion betrayal ni mo ń bá pàdé. Anytime I think of the trauma belief trust tí mo ní sáwọn èèyàn tí wọ́n sì ń betray kí ni ẹ̀ tó pé mò ń sọ gbogbo orin in tí mo rí mo wá ń sọ fáwọn traitors mo wá ń sọ fáwọn betrayers trauma kí ni ẹ̀ máa dà mí láàmú wàláì it máa hit me. But I thank Almighty Allah for the good ones, my brothers and my sisters. Somewhere in Islam, tí wọ́n advise, tí wọ́n sì ń fàdúrà ràn mí lọ́wọ́, it makes me to remain very. I'm becoming more stronger. Àgbò tó fẹ̀yìn rìn lọ ni agbára lọ lórí mu wa. Abijá ti tèmi ti dé padà gbogbo ẹ̀ yẹ́lẹ́yẹ́lẹ́. Voice note ni ẹ gbọ́ àwọn voice note yóò sùn yín tí mo ti kọ́kọ́ ni mo ti fi pamọ́ ẹ gbọ́ wọn yóò sùn yín màá lọ rí sínú email mi màá lọ rí kó wọn jáde tí ó máa jẹ́ evidence. Kóòtù ó máa ṣe tiẹ̀ ìlú náà máa mọ ibi tí kóòtù ń lọ ìlú náà máa mọ bí ìlú ti ṣe rí kálukú ó fi wá máa mọ ibi tí tọ́lọ́run bá ṣe tọ́lọ́run bá fẹ́ ṣèdájọ́ tí ìdájọ́ bá wá délẹ̀ ẹni tí ìdájọ́ bá dámọ́lẹ̀ yóò mọ̀ pé a ti mọ̀ pé yóò dá ọmọ ẹlẹ́ bí ó ṣe rí ni ẹni tí ìdájọ́ bá gbé sókè a mọ̀ pé ìdájọ́ a ti mọ̀ pé yóò gbélé sókè kò ní sínú wípé a jọ ṣàbòsí ara wa ní ò ní ṣàbòsí anybody tí máa fi wọlé Ọlọ́run ní ò ní ṣàbòsí anybody tí máa fi wọlé Ọlọ́run gbogbo ẹni tó bá sì lóun bá ṣàbòsí mi ní tí mo bí ni yóò bí. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.